Ẹ kú dédé wòyí o ní gbogbo ibi ẹ ti mi gbọ́ ní o, ilé lóko lájò, tí ẹ fi mi gbọ́ ní ẹni dí o, dédé wọn rẹ̀ nífẹ̀ẹ́ ní iléeṣẹ́ Koiki Media, ojú ẹ fi mi wẹ́ ní ẹnì fọ́ o, etí ẹ fi mi gbọ́ ní ẹnì dí o, àpò ṣàṣàmúra yé ìgbẹ́ o, àpò wọn ní gbẹ́ o, wọn ní ra wọn owó o, dídí wọn bá dáwọ́lé a máa yọrí sí rere o. Orí burúkú ó kéré ó tóbi ẹnì jẹ́ tiwọn o. Àṣeyẹ wá ẹ̀, ohun alákàn mi ṣèpò tẹ̀, àṣeyẹ dédé wọn máa ṣe o. Àkí wọn ilé lóko lájò, rẹ̀ mi gbọ́ iléeṣẹ́ Koiki Media. Àkọ́kọ́ orí ẹ̀rì lórí dédé kan ni wọ́n ti mi ṣe polongo Yorùbá Nation. Ṣá tún sọ fún ká sọ ní ká tún ṣe polongo rẹ̀ ní èdè abínibí ẹni, ká ṣe lédè Ìjẹ̀bú, ká ṣe lédè Rẹ́mọ, kò lè délé, kò lè dóko. Tí àsìkò ti tó, ká má gbòmìnira, ká má kúrò lóko amúnisìn, àwọn Fúlàní, ká má kúrò lóko àwọn èmi pa àwọn ẹran ẹni. A fẹ́ ká fàsìkò ìsọ̀rọ̀ ẹ̀ sọ̀fọ̀. Èmi ṣe state of Ẹfẹ́ní ní Ìjẹ̀bú àti Rẹ́mọ. Ohun èmi máa tán ṣòro ẹni ní Rẹ́mọ àti Ìjẹ̀bú àti ní dédé ilẹ̀ Yorùbá pátápátá. Òmìnira ilẹ̀ Yorùbá, ohun rẹ̀ ṣe kókó o. Àwọn ajínigbé rèé, rọmi jẹ́ nígbé ó ti tó. Ọ̀sẹ̀ kọjá náà wọ́n jí olórí ọ̀dọ́ ẹgbẹ́ Afẹ́nifẹ́re ṣó ṣẹ̀ṣẹ̀ fi lẹ̀ lọ́sẹ̀ yìí. Pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ owó wọn gbà, wọ́n ná wọ́n ṣe yánmáyánmá. Owó mi gbà yẹn ni ṣọ́ fi mi rà bọ́n, ọ̀lẹ túbọ̀ fi máa pa ẹni. Ṣé yẹn ra fẹ́? Àwọn olóṣèlú ra mi tẹ̀lé, èsì wọn fẹ́ ṣe ẹni. Wọ́n mú state ẹyọ kan, wọ́n fẹ́ fi dájà lẹ̀ láàrin Ìjẹ̀bú àti Rẹ́mọ. Wọ́n ká máa jádù yẹn. Ká gbòmìnira ilẹ̀ Yorùbá, Rẹ́mọ lè gbà state tẹ̀, Ìjẹ̀bú gbà tẹ̀. Oníkálùkù ẹni a wà nínú gbádùn, a máa gbádùn ẹni. Mo kí dédé wọn rẹ̀ mi wẹ́ ní nílé, ojú ẹ fi mi wẹ́ ní, ojú náà ní fọ́, etí ẹ fi mi gbọ́ ní, etí náà ní dí. Dédé wọn rẹ̀ mi rán iléeṣẹ́ Koiki lọ́wọ́. Pẹ̀lú owó ní o, pẹ̀lú àdúrà ní o, ọ̀nàkọnà rẹ̀ mi gbà mí rán ẹni lọ́wọ́. Agbára Ọlọ́run, Elédùmarè, aṣọ̀run ẹlẹ́san. Ẹ̀wọ̀n rẹ̀ mi wẹ́ ní nílé, ojú ẹ fi mi wẹ́ ní ẹni dí o, etí ẹ fi mi gbẹ́ ní, ojú ẹ fi mi wẹ́ ní ẹni fọ́, etí ẹ fi mi gbẹ́ ní ẹni dí. Ọmọ Yorùbá nílé lóko ẹ túbọ̀ máa bá wa, kẹ́ bá máa gbọ́wọ̀ sí iléeṣẹ́ Koiki Media, kẹ́ lè túbọ̀ máa gbádùn ẹni ju wa ẹ̀ lọ. Àkọ́kọ́ orí ẹ̀rì rí ọmọ àkọ́kọ́ ṣe ìpolongo èdè yìí ní orílẹ̀-èdè Yorùbá ní èdè Rẹ́mọ àti èdè Ìjẹ̀bú. Àkọ́kọ́ orí ẹ̀rì. Ó dà sọ fún gbà mí sọ ní èdè Èkó àti èdè rẹ̀ ìpàdé dé àwọn Yorùbá papọ̀. Ewu ẹ̀ níbi tí wọ́n àti ṣe sọ fún ká má ṣe ní èdè abínibí ẹni, èdè Ìjẹ̀bú àti Rẹ́mọ. Ká máa gbọ́ ní èdè Ìjẹ̀bú àti Rẹ́mọ. Iléeṣẹ́ Koiki Media ibẹ̀ àti mi dàbí ẹdun, ibẹ̀ àti mi fọ́ bí òwe. Lágbára Ọlọ́run iléeṣẹ́ náà ẹni dàrú. Iwájú ọ̀pọ̀wájú ọ̀pọ̀ APC mi retí, iwájú iléeṣẹ́ máa lọ. Ẹ̀wọ̀n ẹyẹ ni ẹ̀wọ̀n ẹ̀bá ẹni ní Rẹ́mọ àti Ìjẹ̀bú. Àkí wọn o. Àsìkò ti tó o láti jà fún orílẹ̀-èdè òmìnira ilẹ̀ Yorùbá. Gbàwo lọ́wọ́, ó jà fitafita fọ̀ọ́ kí ìran Yorùbá kó lè kúrò lóko ẹrú. Wọ́n sàpá tí wọn ni wọ́n lè ṣe wọ́n ṣe. Ó dẹ̀ ti kú sọ́wọ́ àwa náà láti jà fún òmìnira ẹni.
àsìkò ti tó o, àwa ròǹdẹkùn lọ́wọ́ náà láti jà fún òmìnira ẹni. Orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá òun rè jẹni lógún. Orílẹ̀-èdè Yorùbá òun rè jẹni lógún. Nígbà ayé àwọn bàbá Awólọ́wọ̀, ẹni ka ìwé mẹ́wàá nígbà yẹn, ó máa ríṣẹ́. Lẹ́yìn kéèyàn lọ ilé-ìwé gíga kó lọ yunifásítì, é síṣẹ́. Émi ṣe frustrator fẹ́fẹ́fẹ́ nìyẹn, òun rè máa ń ràn ni lọ́wọ́. Tó bá fẹ́ ní nílẹ̀ Yorùbá ká dá dúró, state á wà, wọ́n á gbénìyàn síṣẹ́, oníkálukú wa dá ilé-iṣẹ́ lẹ̀. Wo iye àwọn ọmọ Ìjẹ̀bú àti Rẹ́mọ rè lókè òkun, rè fẹ́ wá dá ilé-iṣẹ́ lẹ̀ nílé. Ìgbà àwọn ìjọba Fúlàní, wọ́n mí ní wọn lára, òun jẹ́ kán wá dá ilé-iṣẹ́ lẹ̀. Ọmọ Professor T.O. Ògúnléṣì, àkọ́kọ́ professor lórílẹ̀-èdè Áfríkà, West Africa, rè jẹ́ first professor medicine nípa ká pògùn òyìnbó papọ̀. Professor T.O. Ògúnléṣì, ọmọ rẹ̀ ó ní airport mẹ́rin lórílẹ̀-èdè Amẹ́ríkà. Káwọn yẹn wálé náà, kán wá dá ilé-iṣẹ́ lẹ̀, ẹ má fọ́ dédé ẹni má ríṣẹ́ ṣe. Émi ṣe state fẹ́fẹ́ ní wọ́n fi mí dájà lẹ̀ láàrin ẹni, òun è má tán ṣòro ẹni. Bí ká gbòmìnira ilẹ̀ Yorùbá, bá bá gbòmìnira ilẹ̀ Yorùbá, ọkàn ẹni á balẹ̀, sé ní sí wàhálà, ojú ẹni á jọ tóra wa, ẹnu wa á kára wa. Sé ìṣọ̀fọ̀ ènìyàn má máa ṣojú ẹni náà, a gbọ́nà Àbújá lọ, a kúrò l'Àbújá, a gbábẹ̀ máa lọ ìlú òyìnbó. A dígbà wọ́n fẹ́ dìbò òmìnira, àwọn máa wá ilé wọn, máa fẹ́ ni ní kán kàn ṣílé kan àbọ̀, wọ́n á fi máa tán ẹni. Ìyẹn é lè pè é ní àsìkò ti tó, ẹ jẹ́ ká jẹ́ òmìnira ilẹ̀ Yorùbá. Dédé àwọn ògo wa, wọ́n ti sọ wọ́n di olóṣó tán, wọ́n ti di olóṣó. Ṣé yẹn dá? Ẹlùkùmí pa dẹ́tẹ̀ oró máa ti ro. Ṣé yẹn rè dá? Ẹ jẹ́ ká jà, ká jí gìrì, ká pọ́n ilẹ̀ Yorùbá lé, ká pọ́n àṣà àti ìṣe ẹni lé. Ẹ má jẹ́ kán fẹ̀sìn tán ẹni. Àsìkò a wà níyìí, èémí ṣe àsìkò a má máa jàjà ẹlẹ́yàmẹyà àbí ìjà ẹ̀sìn. Ẹ jẹ́ ká ṣera ẹni lọ́kan, ká gbòmìnira ilẹ̀ Yorùbá, òun rè jẹ wá lógún. Bá bá gbòmìnira ilẹ̀ Yorùbá, ohun dédé rè dàbí ṣọ̀fọ̀, ó wúwo lójú ẹni. Dédé náà rè má di pẹ̀tẹ́lẹ̀. Nítorí àwa Ìjẹ̀bú àti Rẹ́mọ, kán mi sọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà, wọ́n máa sọ̀rọ̀ ẹni, kán mi sọ̀rọ̀ ẹni, wọ́n bá fẹ́ máa wo lọ́wọ́ ní kẹ̀ní Rẹ́mọ. Àìmọye àwọn ẹni wọ́n mí sọ̀rọ̀ Bùrìjí Káṣámù, ọmọ Ìjẹ̀bú ń wá. Àìmọye àwọn Pa Adébánjọ, k'Ọlọ́run bá wa fọ̀run kẹ́, rè jẹ́ olórí Afẹ́nifẹ́re, rè dolóògbé láìpẹ́. Káwó wọn kó máa jẹ́ re Ìmọ́rẹ̀, ìwọ̀nba Míjẹ̀lájì lọ̀run kán bá wọn máa jẹ́. Ẹ jẹ́ kí dédé ẹni ká ṣera ẹni lọ́kan. Ẹ jẹ́ ká jà òmìnira ilẹ̀ Yorùbá. Ilẹ̀ Yorùbá bá gbòmìnira, ohun ọkàn ẹni dédé ẹni máa balẹ̀. Wọ́n tún fẹ́ fún ẹni ní state orí ẹ̀ dẹ̀ ń wá. Ṣé wọ́n fẹ́ fi dájà lẹ̀ láàrin ẹni? Àìmọye state tán fún wọn ní ilẹ̀ Haúsá. Ká bá dá dúró, dédé ra aṣọ ètò, ó máa tó, ó máa ṣẹ́kù. Ó máa tó, ó máa ṣẹ́kù. Émi ṣe sọ fún wọn, ká kàn máa bára ẹni jà lórí ẹni inú ẹ̀nẹ̀tàn. Ẹ jẹ́ ká jọ sowọ́ papọ̀, ká jọ jẹ́ òmìnira ilẹ̀ Yorùbá. Émi ṣe ráìsì àwọn ọmọ olóṣèlú mi fẹ́ nìyẹn, òun ò fẹ́ ká ẹni. Ìrẹsì àwọn olóṣèlú mi fẹ́ ní èlé ka ẹni. Ìwọ̀n èlé ka ẹni ṣọ̀fọ̀ kí a gbòmìnira ilẹ̀ Yorùbá. Kó oníkálukú dá dúró. Kí oníkálukú dá dúró. Ìjẹ̀bú á gbàṣẹ ti tiẹ̀, Rẹ́mọ á gbà tiẹ̀. Àjọ máa ṣe tọmọ ìyá ẹni. Bá ṣe mí ṣe lọ tẹ́lẹ̀. Ilé-iṣẹ́ oríṣiríṣi gan wọ́n á tún wọ̀lé. Dídá ọmọ ẹni rè lókè òkun wọ́n á wálé. Wọ́n á wá sími, wọ́n á wá báyé, wọ́n á dá ilé-iṣẹ́ lẹ̀. Ìdẹ̀ra a máa gbádùn. Ṣé omijé ènìyàn gbé lẹ́yìn? Kénìyàn lọ kó rẹ̀ lẹ́yìn? A má bẹ̀rù fún kájínigbé má gbé ohun.
tí Fúlàní máa pa òun ní oko, ẹni ó jí gbé náà yìí, ìyà ó fi jẹ òun èlé sọ, ẹ má jẹ́ ká má ṣe kò kàn mí, é kàn mí, é kàn mí, é kàn mí, é kàn mí, òun èmi kó bá wa Yorùbá, ẹ jẹ́ ká ṣera wa ẹni lọ́kan, ẹ jẹ́ ká jòmìnira ilẹ̀ Yorùbá, ohun èlé gbẹ̀ni débùté ògo, ohun èlé gbẹ̀ni débùté ògo, ká gbòmìnira ilẹ̀ Yorùbá, ẹ jẹ́ ká ṣera ẹni lọ́kan, ẹ má jẹ́ ká bára ẹni jà lórí ètò ìrúnkúrú. Tá bá gbòmìnira ilẹ̀ Yorùbá, ohun àsọ ètò àṣẹ kù, ọ̀rọ̀ ẹni ayéra ẹni, èdè ẹni àjọ yéra wa, èsì sọ̀fọ̀ ènìyàn kan mọ́ máa ṣẹ́rú lábẹ́ ènìyàn kan. Ẹ jẹ́ ká ṣí ọpọlọ wa lẹ̀, ẹ jẹ́ ká jòmìnira ilẹ̀ Yorùbá. Àkọ́kọ́ irú ẹ̀ rèé, ká má máa sọ, ká má ṣe awareness Yorùbá nation lédè abínibí ẹni. Mo rí àwọn ẹni náà, ẹni wá lẹ́kìtì, ẹran rẹ̀ jẹ́ Yewa, rẹ̀ jẹ́ Gbàdo, ẹran rẹ̀ jẹ́ Kálẹ̀, kẹ́ má ṣe lédè wọn kó lè máa yá wọn réòyè. Wàá bá tún mí ṣe lédè abínibí ẹni náà, ayé dédé wọn. Ẹ má jẹ́ káwọn olóṣèlú máa tán ẹni mọ́, kọ́ wọ́n máa fi sílé kan àpọ̀n àbọ̀, kọ́ wọ́n máa tán ẹni jẹ. Àsìkò ti tó, ẹ jẹ́ ká ṣọ́pọ̀lọ ẹni lẹ̀. Bá a bá gbòmìnira ilẹ̀ Yorùbá gangan, ohun rà lé ní ìfọ̀kànbalẹ̀. Èmi ṣe Ìjẹ̀bú rẹ́ àti state ọ̀sán máa fẹ́ ní ra mi jà kápítà. Bí a bá kọ́kọ́ jà ilẹ̀ Yorùbá náà, ká gbòmìnira ilẹ̀ Yorùbá, dédé ẹni àásìnmi àbáyè. Àmọ́ bá mi lọ, ìran ṣì mi sọ yìí náà, orí ẹ̀dẹ̀ ń wà, ọkọ̀ ẹni ilé balẹ̀ torí àṣìmíṣẹ́rú náà dá lábẹ́ Haúsá àti Fúlàní. Ojoojúmọ́ fi mọ́tò mi rú wọn wọlé. Àwọn oníwà jìbìtì. Dédé wọn rè mí sí Facebook account lórúkọ Koiki Media. Dédé wọn ẹ ṣọ́ra wọn o. Ká má bá wọn elépè Ìjẹ̀bú o. Kẹ́ má yàwó ẹ̀yìn ìgbésí ayé wọn o. Ẹ má lo fọ́tò ẹni mọ́. Ẹ má lo fọ́tò Koiki Media. Ẹ má fi lu jìbìtì o. Ẹni bá ṣe orí rẹ̀, ṣá má ṣépè alágẹmọ òun, ṣó máa ń rìn wọ̀gbó lọ. Ẹnikẹ́ni bá sọ òun má balẹ̀ Yorùbá jẹ́, ṣá má fi tún ilẹ̀ Yorùbá ṣe o. Mo bẹ̀ dédé ẹni, ilé lóko lájò, ẹ jẹ́ ká ṣọ́pọ̀lọ ẹni lẹ̀. Ẹ jẹ́ ká mọ̀ sọ́fọ̀ orílẹ̀-èdè Yorùbá yìí, tẹ́nítẹ́ní ń wà, àkísà ń tà tán. Ẹ jẹ́ ká jọ jàdú, ká jọ sowọ́pọ̀, bá ṣe mi péjú ṣe ojúde ọba, bá ṣe mi péjú ṣe rẹ́mọdé, bá ṣe mi péjú ṣe campaign àwọn olóṣèlú, ẹ jẹ́ ká jọ péjú ṣe Yorùbá nation. Rally Yorùbá nation rè mí bọ́ lọ́nà. Ẹ jẹ́ kí dédé ẹni ká jọ dúró gin, ká jọ péjú ṣe, bá ṣe mi péjú ṣe party, bá ṣe mi péjú ṣe ojúde ọba, bá ṣe mi péjú ṣe ọdún Agẹmọ, bá ṣe mi péjú ṣe ọdún Egúngún, bá ṣe mi péjú ṣe ọdún àmíṣe nílùú ẹnì kọ̀ọ̀kan ẹni. Ẹ jẹ́ ká jọ péjú ṣe Yorùbá nation. Ẹ má jẹ́ kó jẹ́ fòde olóṣèlú nìkan máa lọ. Òde a máa fún ẹni ìrẹsì kóńgò kan, ìyá ọdún mẹ́rin. Ìrẹsì kóńgò kan, ìyá ọdún mẹ́rin, 5,000 naira mi fún ẹ̀dìbò kẹ́sì bẹ́ẹ̀. Ìyá náà omi jẹ́ ni, àwa ará ìdìbò ni àmì jẹ́ náà. Ẹ̀mí kó tí wọ́n bá ní, ẹ jẹ́ ká ṣọ́pọ̀lọ lẹ̀ o. Àsìkò ti tó láti jà fún òmìnira ẹni. Òmìnira ilẹ̀ Yorùbá, ohun rẹ̀ jẹ́ ní lógún. Awólọ́wọ̀ ti ṣe tẹ́, ẹ jẹ́ káwa náà ká gbìyànjú tẹ́ni. Ẹ jẹ́ ká gbìyànjú tẹ́ni. Bá ṣe má gbòmìnira ilẹ̀ Yorùbá ń gangan, ká jẹ́ kó mú ẹni lọ́kàn. Èmi ṣe sọ̀fọ̀, ká má sọ̀fọ̀, ibi àmá ti rí owó rà, àmá ti rí ọbẹ̀ lànà kan, ohun ọmọ máa dúró dè. Ẹ jẹ́ ká jà ara ẹni, ká jà àwọn ẹran rè mí bọ̀ lẹ́yìn. Ká má sì dá káwọn ọmọ ẹni náà má ti sí lábẹ́ ìjọba Fúlàní, Haúsá Fúlàní. Fúlàní mi pa àwọn ènìyàn ni, wọ́n mi já àwọn ènìyàn ni gbé. Àwọn yẹn ni àwọn ọba ẹni wọ́n lè lọ oko mọ́. Ṣé yẹn rè dá? Ẹ jẹ́ ká ṣọ́pọ̀lọ ẹni lẹ̀ o. Ẹ má torí sọ̀fọ̀ Fúlàní èmi pa àwọn ènìyàn ni, bó ṣe mi pa àwọn ènìyàn wọn ni Rẹ́mọ, bọ̀ wọ́n mi já àwọn ènìyàn gbé ń bí o.
ole ma totondo àbí táwọn ìlú mìíràn bọ́ àwọn Yorùbá rè sọ àtòkèrè lórí jíjìn tí mẹ́kún sún ẹ jẹ́ ká jọ péjú ṣe òmìnira ilẹ̀ Yorùbá ohun rè lẹ́kọ̀ọ́ ẹni yọnú àjàgàrà wa náà àjàgàrà wa náà àwa lóko ẹrú ní orílẹ̀ bàbá ẹni ṣé yẹn dá ojoojúmọ́ fi mọ́tò mi ru àwọn Haúsá Fúlàní wá ọmọ irú wọn wá lẹ̀ Yorùbá lójoojúmọ́ ṣùgbọ́n á sọ̀rọ̀ Ọlọ́run jẹ́ kó fògùn jẹ ni ṣòdígbà ọba yọ̀ sẹ́ni lójijì kọmọ ipá ẹni ká tó mọ̀ fọ́ àti kẹ́ran mérò ṣé ìgbà yẹn a máa tó mọ̀ fọ́ àti kẹ́ran mérò mo bẹ̀rù ẹ̀yin ẹni mo bẹ̀rù ẹba ẹni ẹ jẹ́ ká dìde ká dúró gírí dédé ran àbámọ̀ ẹjà máa fọ́rùn ọmọ ẹni jẹ àléṣọ máa pẹ́ kó yá àléṣọ ogún ní ìṣẹ̀lẹ̀ kó padà ṣẹlẹ̀ ẹ jẹ́ ká fọ́rùn ọmọ ẹni ẹ jẹ́ kí dédé ran àbámọ̀ ní jíjẹ ní mímú ẹ jẹ́ ká sáwọn ọmọ ẹni ẹ jẹ́ ká sọ wọn dọ́kùnrin ẹ jẹ́ ká múra àwọn ọmọ ẹni ẹ má jẹ́ tẹlifíṣọ̀nù káwọn máa jẹ káwọn ọmọ máa wò ẹ má jẹ́ ṣàwámà nìkan ọmọ máa jẹ ẹ jẹ́ kí wọ́n jẹ mímú ẹ jẹ́ kán wẹ̀ wíwẹ̀ ogún fi ní kó wọn wá lọ èèní kó wọn èèní kó wọn wọn ẹ jẹ́ ká sọra wa di ọ̀kan ká ṣọ̀kan akin dédé ran àbámọ̀ rẹ wà nílé ẹ̀sìn tí gbà lọ́wọ́ ẹni ẹ jẹ́ ká gbé jáde dédé agbára àbámọ̀ fún àná ká máa fi gbómìnira ilẹ̀ Yorùbá ẹ jẹ́ ká sà kò jẹ́ Google òná kò jẹ́ Bible òná kò jẹ́ Quran dédé ojú òrìṣà kan ro òná rẹ̀ dá ẹ lójú ẹ jẹ́ ká sà dédé náà dédé agbára àná ẹ jẹ́ ká sà ẹ jẹ́ ká sà dédé agbára àná ká lè fi gbómìnira ilẹ̀ Yorùbá bàbá gbómìnira ilẹ̀ Yorùbá ìgbà yẹn àyẹ̀jẹ̀ kúrò ní àjàgà ká kúrò nínú ìdààmú ìgbà yẹn ọkàn ẹni á balẹ̀ àwa sinmi àbáyè ìjọba túbọ̀ máa jọbajú ẹni ayọ̀ máa túbọ̀ máa dé báyà ẹni á ní ṣìṣe torí sọ fún wọn ẹrù yè irúbìnrin mi rọ̀tún lè dá wa mọ ilẹ̀ Yorùbá pátápátá àṣeyẹ a máa ṣe á ní ṣàṣetì òmìnira ilẹ̀ Yorùbá ẹ̀ a máa gbà á nírọ̀rùn bí wọ́n bọ́ta bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀ ojú wọn a ṣe máa gbòmìnira ilẹ̀ Yorùbá a máa gbà á lákẹ́ni gbà nínú ààrẹ á ní gbà nínú ìnira ojú ẹni ọwọ́ ìṣẹ́gun sí ohun rẹ̀ jẹ́ ọwọ́ rẹ̀ ìṣẹ́gun sí ohun rẹ̀ jẹ́ dédé àwa ara bá dúró àjọ mi jà fún wọn àmọ́ kúrò rà olóko ẹrú dédé wa ní àmọ́ jèrè iṣẹ́ ọwọ́ ẹni ẹlẹ́lẹ́ni ẹni gbà ṣe wá ṣe o á ní ṣìjà á ní ṣìmú ojú ẹ̀ fi mi wẹ̀ ni ìyẹn ní fọ́ ọ etí ẹ̀ fi mi gbẹ́ ni ìyẹn ní di àkóṣàṣàmúra ìyẹn yìí gbẹ àkóṣàṣàmúra ìyẹn èyí gbẹ dédé ẹwọn eré ìfẹ́ ni ire lóko lájò àpò wọn ní gbẹ ẹ túbọ̀ bá máa ràn lè ṣẹ́wé lọ́wọ́ kẹ́lẹ̀ túbọ̀ máa gbádùn wá sí ẹ mọ̀ fọ nígbà kan tí mi gbọ́ wà lédè Ègùn lédè oríṣiríṣi lẹ́yìn ọdún ìṣàmú wa lákọ̀tún kélédùmarè kó túbọ̀ bá fún wa ṣe bàbá gbálẹ̀ Yorùbá dédé stéètì bá wà nílẹ̀ Yorùbá pátápátá dédé bẹ́ẹ̀ ká má ti ní ilé iṣẹ́ rẹ̀ má máa gbádùn wa àwọn máa ṣètò lẹ́kọ̀ọ́ ètò lóríṣiríṣi táwọn máa mú ròyìn wá fún wẹ́ lóríṣiríṣi dédé wọn bá ẹni yẹ ni rèmí wẹ̀ ni etí wọn ẹ̀ ní di o ojú wọn ẹ̀ ní fọ́ o àpòṣàṣàmúra ìgbẹ́ o afa Yorùbá Adékìngì akínwẹ́ o Saheed Balógun akínwẹ́ o dédé wọn rèmí wò wá àtẹwọn rèmí láìkẹ́ ní ọwọ́ ẹ̀ fi mi tẹ̀ láìkẹ́ náà ọwọ́ náà ní rọ̀ o etí ẹ̀ fi mi gbọ́ wá etí náà ẹ̀ ní di o dédé wọn bá dáwọ́lé a máa yọrí sí rere o dédé wọn rèmí nífẹ̀ẹ́ Ọlọ́run lára ẹni rẹ̀mí nífẹ̀ẹ́ iléeṣẹ́ Koiki Media lágbára Ọlọ́run á nífẹ̀ẹ́ wọn náà o ẹ̀yin ẹ jẹ́ ká túbọ̀ ẹ bá wa share prógámù wé ẹ bá wa pín káàkiri kó dọ́dọ̀ wọn yẹ ẹni nílé àwọn réènà fóònù ẹ jẹ́ ká sọ wọn sọ fọ àwọn olóṣèlú àmì tẹ́lẹ̀ yẹn èsì àǹfààní ọmọ ṣẹ́ ni o òmìnira ilẹ̀ Yorùbá ohun ká ẹ jẹ́ ká já òun òmìnira ilẹ̀ Yorùbá ohun Sunday Igboho mi já òun nítorí kẹ́wọn tó wọ́n ṣe lọ́ọ́ balẹ̀ rẹ̀ jẹ́ dédé àwọn rè balẹ̀ rẹ̀ jẹ́ yóò ní dé bá jó bá wá yóò ní dé bá yọ̀ wọn dédé wọn ìbá mi dùn wọn níwá ẹ̀ ìbá mi dùn nínú wọn èdè náà má dìbàjẹ́ torí sọ fọ sí Sunday Igboho ṣèkà sómi já àwọn ẹran rẹ̀ fọ ẹran ohun wọ́n lè wà kú sóko ẹrú dédé ẹni kà á ní kú sóko ẹrú o
á kẹ́ni kú sọ́nà bí èéfín o, á ní ṣáṣetì o, ire owó ire ọmọ àjẹ́tẹni o, torí wọ́n sọ bádìyẹ fẹsẹ̀ halẹ̀, ire ló ń wá, ire owó ire ọmọ ohun má jẹ́ tẹ̀ni o, ire àmì wá o, á nìkan aburú lọ́nà o, dídá wa rè mí rìnrìnàjò, a máa lọ́re a máa bọ́re o, òmìnira ilẹ̀ Yorùbá Elédùmarè á ràn ẹni lọ́wọ́ o, á ràn ẹni lọ́wọ́ o, á ràn ẹni lọ́wọ́ o, gbẹ̀du alálẹ̀ Ìjẹ̀bú àti Rẹ́mọ, èdè wọn á dìde wọn á gbẹ́ni níjà o, á lè gbòmìnira ilẹ̀ Yorùbá o, state house ọmọ Afẹ́ní, Ìjẹ̀bú Rẹ́mọ state ṣọ́ fẹ́ fi dájẹ́ ẹni lẹ̀ o, ẹ jẹ́ ká sọ pé ìṣèyẹn rè kan lẹ́yìn, òmìnira ilẹ̀ Yorùbá kọ́kọ́ orílẹ̀-èdè kóníkálukú máa lọ́tẹ̀, kóníkálukú máa lọ́tẹ̀, Rẹ́mọ sọ fọ ṣọ́ọ̀fìyàn mi tán ni, ìgbà bá sọ pin state wọn fún one state wọn agbófin ṣèrí àwà, wọn máa gapá wọn máa gẹ́sẹ̀, ṣéyàn ẹ̀dá àwa òfin gapá gorí, ìyẹn mi ṣe tilẹ̀ Yorùbá, òfin Álímì yapáyapá, Álímì gẹ́sẹ̀gẹ́sẹ̀, ìyẹn mi ṣòfin ẹni, àwa òfin ṣèríyà, àwa á fẹ́ nílẹ̀ Yorùbá, á fẹ́ níjẹ̀bú, á fẹ́ ní Rẹ́mọ, kẹwàá Jẹ̀bú àbí Rẹ́mọ, ẹgba tìlú a máa fi pàdé wọn, wọn a máa fi nà wọ́n, ọ̀rọ̀ eléégún bá jáde wọn á nà wọ́n lẹ́gba, dídẹ́wọ̀n ẹ̀ bá jọ́mọ́ Jẹ̀bú àti Rẹ́mọ ẹ má gbẹ́bọ̀dé o, ẹ má gbẹ́bọ̀dé o, torí ìran bá ṣe lénìí, ó máa dọ́rọ̀ tán lọ́la o, Awólọ́wọ̀ ṣe ó ti dìtàn, Awólọ́wọ̀ ṣe ó ti dìtàn, Ìbísí Ọ̀nàbánjọ ṣe ó ti dìtàn, Ìdíyà ṣe ó ti dìtàn, Gbénga Daniel ṣe lẹ́yìn, èdè náà ó máa padà dìtàn o, èdè wa náà mi ṣe lénìí, ó máa padà dìtàn o, ẹ jẹ́ kán sọ̀tàn re nípa ẹni o, ẹ jẹ́ kí wọ́n sọ̀tàn re nípa ẹni o, a má mẹ́nu dúró báyìí mọ́, torí wọn bọ́kàn mo rókun mo rọ́sà àfábọ̀ elébùté, a má dáwọ́ dúró lórí ètò yìí náà, mo á dúpẹ́ lọ́wọ́ ẹ̀wọ̀n rè mí wẹ̀ ni, ojú ẹ̀ fi mi wẹ̀ ni, èní fọ́ o, etí ẹ̀ fi mi gbẹ́ ni, èní dí o, ọwọ́ ẹ̀ fi mi like program ẹ̀ fi mi share rẹ̀, ọwọ́ náà lágbára Ọlọ́run, ọwọ́ náà èní rọ́ o, ìjọ máa dé bá jó ayọ̀ máa jó báyọ̀ o, ẹ bá wa pín, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ bá wa pín ètò yìí, kó délé kó dóko, kó dọ́dọ̀ wọn yẹni, kó dọ́dọ̀ wọn ọba ẹni, torí àwọn yẹni règbè Èkó yìí, torí náà àhesọ ká má ṣe ní èdè Rẹ́mọ àti Ìjẹ̀bú, torí àwa náà á kéré nílẹ̀ Yorùbá o, bó bá sọ̀rọ̀ ìran Ọlọ́run káwa náà ní ìran Yorùbá, Ọlọ́run kẹ́ ìran Yorùbá, a má mẹ́nu dúró báyìí, ẹ ṣé o, ẹ̀wọ̀n rè mí support iléeṣẹ́ Koiki Media, ẹ túbọ̀ máa ran ẹni lọ́wọ́ o, a nílò ìrànlọ́wọ́ wọn, kẹ́ lè túbọ̀ máa gbádùn ẹni jù báyìí lọ, ní báyìí a máa dánu dúró ná, ẹ túbọ̀ máa gbádùn ẹni sí.